ètò fún ẹni tó ń bẹ lọ́hùn ọkọ àbẹ́ni tó ń bẹ lọ́hùn ìyàwó àbẹ́ni tó ń làmúbọ́ lórí ọkọ àbẹ́ni tó ń làmúbọ́ lórí ìyàwó nǹkan tó máa ṣe leléyìí bí sinilahi ta'ala. Excuse tó ń pọ̀ nínú ìgbésí ayé ẹ̀ àmì tíre tó wù mí ni eléyìí tí mo rí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí fura síra ẹ̀ kó má jẹ́ pé o ti wà possessed by jinn al-hashik. Ó ti mọ́ ẹ lára kó wọnú bathroom kó wọnú tọ́ílẹ̀tì kó lọ máa dá bára ẹ ṣeré níwọ nìkan. Ó ń ṣẹlẹ̀ sọ́kùnrin ó ń ṣẹlẹ̀ sóbìnrin tí ó lọ mọ masturbate tí ó lọ mọ dára ẹ ṣeré fura síra ẹ kó má jẹ́ pé o ti wà engage pẹ̀lú jinn al-hashik. Ó ń ṣẹlẹ̀ sí tọkọ-tìyàwó tí wọ́n lọ tira wọn mọ́nú bathroom àbínú tọ́ílẹ̀tì tí wọ́n máa bára wọn ṣe eré ìfẹ́ ń bẹ̀. Ẹ fura síra yín kó má jẹ́ pé ti wà possessed by jinn al-hashik. Torí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá ń ṣẹlẹ̀ sí tọkọ-tìyàwó ẹnìkan nínú wọn ti wà possessed by jinn. Ẹ fi rí pé bathroom ni tọ́ílẹ̀tì ni lànà mọ́mọ́ fi sọ fún wa pé ká máa sọ pé ká tó wọbẹ̀ Allahumma a'udhu bika minal khubsi wal khaba'is. Ẹ rí ká máa wá ìṣọ́. So wàá bá mi gbìyànjú kó bá mi ṣe ètò tí mo fẹ́ sọ yìí torí kì í sí táìmù láti lè máa ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí títún mọ́ṣẹ́ skills bá ti pọ̀ fún jù láti marry tó ń complain wàhálà tí ń bọ̀ nìyẹn. Ẹni tó lọ ń dá bára ẹ ṣeré ìjọkùnrin nìjọbìnrin ni nínú tọ́ílẹ̀tì àbí nínú ibì kan tó ń ra vibrator tó ń masturbate ó ti wà possessed by jinn. Ẹ ọjọ́ ń ṣeré nítorí náà wúyàrá kún wà wá kọ̀ bí ìlú òun mi ní àìṣó látara òun náà. Wọ́n ń wò yín amiru ń wò ẹ́ jinn al-hashik ń wò ẹ́ kọ̀rí ń wà pẹ̀lú ẹ ìfúrẹ́tù ń wò ẹ́ góòlù ń wò ẹ́ gbogbo àwọn àlùjọ̀nnú tá ń kalẹ̀ gbogbo wọn ni wọ́n ń rí yàn àtọ̀gá àwọn àṣetọ́ ni. Àmọ́ wà máa ń bì dọ́rí náà mí ní àdín ilé àbí ìsìnìlá wọn ò lè kópa lára kọ̀ọ̀kan báyìí o àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ní kẹ́ gbára lé. Gbogbo wọn tó bá ń bẹ lọ́rùn ìyàwó àbí tó ń wá àgbéga lẹ́nu iṣẹ́ Iyawo orúkọ ọlọ́run ọba tó lágbára ẹni mo fẹ́ kó ṣe. Àmọ́ síwájú kó tó ṣe ẹ gbìyànjú kẹfì nǹkan tẹ bá lágbára sákàǹtì àwọn aláìní ẹ máa donate fún àwọn aláìní. Ẹ rí gbogbo sàárà tá a fẹ́ ṣe ẹ máa gbégbá Global Dahiratu Dhikrlahi Islamic Organization small but mighty. Ẹ fẹ́ ájì ni umura ni sádàkọ̀ lẹ fẹ́ ṣe ni sàárà lẹ fẹ́ ṣe ni zakat lẹ fẹ́ yọ ni ẹ gbégbá Global Dahiratu Dhikrlahi àdẹ̀ǹbẹ̀ lọ́hùn ànídìílẹ̀ ní Nàìjíríà náà láti kọ́ mọ́ṣáláṣí àti láti ṣe oríṣiríṣi àwọn nǹkan. Ẹ̀dẹ̀ gbìyànjú kẹ́ get all in one by Sheikh Afagba natural apps ó ń wò more than 300 àìsàn ló ń wò egbògi tó lágbára la fi ṣe. À ń ṣe promo lọ́wọ́ at rate of 15,000 ní Nàìjíríà. Tẹ́ bá nídìí ẹ WhatsApp wa lórí +27 61 295 6389. Ọmọ ìyá mi máa ṣe Iyawo 1111 every day fún 21 days pẹ̀lú sàárà. Ọlọ́run àṣìnà ayọ̀ fún ìwà lọ́kọ̀ alálùbá.